lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ọ̀sẹ̀ láì sọ nǹkan kan lórí voice note ẹ̀ tọ́rẹ̀ rẹ̀ gbé jáde, ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ńgbà kan máa tún ti sọ̀rọ̀ lórí voice note ẹ̀ tọ́rẹ̀ rẹ̀ èèyàn ọlá tó gbé jáde sí kànnì ayélujára. Ẹ̀yin olólùfẹ́ mi, ọ̀tá bí ọ̀rẹ́, ọ̀rẹ́ bí ọ̀tá, a ò ní bá wọn dòwò pọ̀ o. Ẹ sàmì àdúrà kẹ́ bá ní subscribe yín sórí YouTube channel yìí. Kí ló wá dé tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ ń gbà kan èèyàn Ọmọ́táyọ̀ Àdùkẹ́ Adé tí gbogbo wa mọ̀ sí Ìyá Aládùkẹ́, kí ló dé tó tún fi wá jáde? Àti pé kí ló dé tó jọ pẹ́ tó báyìí kó wá tó ṣàlàyé tó ṣẹlẹ̀ gangan? Sóhun ló ní voice note lóòótọ́ àbóǹkọ́ ó ti sọ̀rọ̀? Àti pé kí ló sọ ń pa ọ̀rẹ́ rẹ̀ tó gbé voice note jáde? Ẹ máa bá mi kà lọ. Ẹ jẹ́ n kọ́kọ́ play díẹ̀ fún yín nínú voice note náà ká tó wá máa bọ̀rọ̀ lọ. Èèyàn ọmọ àbèdí yànyàn, mo ráyé mo sáfáyé, ẹ̀rù ayé bà mí. Kọ́ ní ọ̀gá Bello máa ní stroke, mi ò process ẹ̀, mo fi ní ṣán láti rí lọ́wọ́ yín, wọ́n á fi ní stroke ni. Wọ́n á ní stroke, orúkọ tán ní ọ̀rẹ́ kó bàjẹ́, máa bá wọn bàjẹ́ yànnà. Tó yẹ pé ti bá dárí jì kan tó ṣì wọ́n mi kì í ṣe kí n bring down Instagram page ẹ̀. Ti máa ṣe interview gidi àti tó ṣẹlẹ̀ àti tí ò ṣẹlẹ̀ gbogbo ẹ̀ ní máa tán. Ó yá, let's go there. Ó máa wà bùtà gan. Àwa bùtà. Iṣẹ́ ń ké tó kíní yẹn wá sí mi lọ́kàn o. Iṣẹ́ ń ké tó tí mò ń jara wọlé tí mò ń ṣe kíní kan. Bẹ́ẹ̀ ni kíní yẹn wá sí mi lọ́kàn kí ló ó máa ní tù lọ́wọ́, ó máa lágbára lọ́wọ́. Kí ló dé tó ń ṣe rẹ̀ báyìí? Ó ń fight ẹ̀ ní o. Adúpẹ́ tí nǹkan báyìí ti ẹ̀ ṣẹlẹ̀. Ẹbí ò ti náà accuse Fúnkẹ́ mi. Ṣé mo ká Fúnkẹ́ ni? Irọ́ ni. Ṣé báyọ̀? Wọ́n ti náà accuse ẹ̀ tó sáré pè mí tó ní ohun ọmọ máa ń kà. Mo ti ṣe fídíò sí, mo ti sẹ́ǹdẹ̀ lórí direct message. Take out, the whole world will know. Mo rò pé ẹ̀yin náà ti tún voice note náà gbọ́ dáadáa. Nǹkan kan ló wá ṣẹlẹ̀ tí Ìyá Aládùkẹ́ tó fi wá jáde gangan. Kí ló ṣẹlẹ̀ gangan kó tó di pé mò ń ti Ìyá Aládùkẹ́ sọ kó tó di pé mò wá fún yín? Ọ̀rẹ́ Ìyá Aládùkẹ́ gangan tó fi voice note ẹ̀ síta, èèyàn ọlá tó ń ọsọjọ́ òbí ní bí ijọ́ mẹ́ta sẹ́yìn. Fẹ́mi Adébáyọ̀ wá kí níkànnì ayélujára. Kíkí tó wá kí gan ló tún wá fàǹtí Ìyá Aládùkẹ́ fi wá jáde gangan pé ẹ̀wẹ̀ tí mo pè lọ́rẹ̀ẹ́ tí mi finú tán tí mo finú tán pátápátá ó wá dà mí. Lẹ́yìn ìgbà tó tún wá dà mí tán kì í tún wá ṣe pé ó tún wá padà jọ́ta fáwọn tó fi voice note mi fún òyìn o fámìlì ọkọ wọn, ó tún wá tún bá wọn jọ̀rẹ́. Ẹ gbọ́ ní tí Fẹ́mi Adébáyọ̀ kọ nígbà tó kí fún báàdì. Fẹ́mi Adébáyọ̀ bọ́ sí kànnì ayélujára, ó wá ní happy birthday and many happy return Ọlátòun Ọlárìnwájú, my darling sister, friend and ever loyal one. Sister mi, ọ̀rẹ́ mi, àtẹ̀ntó lóyà sí mi. An amiable soul with heart that showed up, stand firm and loved genuinely. Ẹ̀rí pé ó ti ní ìtumọ̀ ẹ̀ mọ̀ dé o. Àmú ti Ìyá Aládùkẹ́ sọ àmú wá fún yín nísìn. Having you in one's corner is not just a joy, it is a blessing. Your talent shine effortlessly, but it is your warmth, loyalty. Ẹ̀rí pé ó ń dákọ̀ ọ̀sán dákọ̀ loyalty pé ó lóyà sóhun. And beautiful spirit that makes you unforgettable. Ó ní loyalty ẹni ọ̀jẹ̀ kó wọn gbàgbé ẹ̀ láti wish ẹ̀ ní happy birthday. Tí túmọ̀ sí pé in tó ṣe fún Fẹ́mi Adébáyọ̀ ọmọ lóore. Ẹ já wá gbọ́n tí ìyàwó Fẹ́mi Adébáyọ̀ sọ. Ẹ já gbọ́n tóun sọ lẹ́yìn birthday message tí Fẹ́mi Adébáyọ̀ sì fi kí kànnì ayélujára. Ọmọ́táyọ̀ Àdùkẹ́ Adé náà wá bọ́ sí kànnì ayélujára. Ó wá sọ̀rọ̀ tán pátápátá. Ẹ farabalẹ̀ lẹ́yìn ìgbàmbá kalẹ̀ tán. Ó tún sọ mí. Ẹ já àjọ ká farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ mi dáadáa. Ó ní voice wasn't manufactured. Ó ní voice tí wọ́n gbé jáde kì í ṣe pé wọ́n ṣẹ̀ṣẹ̀ manufacture ni, but definitely edited. Ó ní ṣùgbọ́n wọ́n edit ẹ̀, bóyá wọ́n fa àwọn nǹkan kan kún. Ẹ máa gbọ́ mi lọ. Saying nasty things in anger is not noble. Ó ní kéèyàn sọ ohun tó jẹ́ pé ó le díẹ̀ lẹ́yìn ìgbà tí èèyàn bá ń bínú, kì í ṣe nǹkan tó jẹ́ bàbàrà, but woman ṣùgbọ́n mi èèyàn ń kọ́. Venting in anger to a
supposedly little sister shouldn't be the crime. Ó ní ẹni tóun pè ní ọmọ ìyá kóun ọmọ sọ ẹ̀dùn ọkàn òun fún kì í ṣẹ̀ṣẹ̀ náà. I didn't break the marital vows. Ó ní mi ò jẹ̀bi pé kí n wá máa sọ ọ̀rọ̀ tí ò dá nípa marriage mi. I didn't and I don't betray anyone. Ṣe kí ni o sì betray ẹnì kankan kì í ṣe pé bóyá mo ó ti yé yín báwọn ẹ̀jẹ̀ àmọ́ balùwẹ̀. It was a reaction to an action and pain. Ó ní tí mo ṣe ni pé nǹkan tó ń dùn mí ni mo ń sọ̀rọ̀ lé lórí ṣùgbọ́n inú tó bí òun náà tún ló fà á tó ń fi ń sọ̀rọ̀ báwọn. Using my private venting in my vulnerable moment is not just a betrayal. Ọwọ́ à ń da ju ọ̀rọ̀ rẹ̀ kọ Ọlátún. Ó ní pé bó ṣe gbé voice note náà jáde nígbà tí iná ń jó òun lọ́wọ́ ó ní pé bí ìgbà téèyàn dáàyàn ni pé kì í wá tún ṣe pé bí ìgbà téèyàn dáàyàn nìkan it's a pure evil pé nǹkan tí ò dáa gan ni o. Did I apologize? Ǹjẹ́ tiẹ̀ ni mo bẹ̀bẹ̀? Yes, Olóhùn bẹ̀bẹ̀. But that doesn't mean my pain wasn't valid. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí mo bẹ̀ kì í ṣe pé bóyá ibi tí ọgbẹ́ ọkàn ti ń jẹ́ sí kì í ṣe pé bóyá kì í ṣe pé nǹkan ò ṣe mí nínú àgọ́ ara. My pain was disregarded and weaponized. Ó ní ṣùgbọ́n nǹkan tí ń dùn ún kọ́ òun ò tiẹ̀ fojú bẹ̀ wó bẹ̀. Àṣìṣe tòun ni wọ́n rí. Ọ̀rọ̀ kí bẹ́ẹ̀ ó tún sọ nǹkan kan ẹ̀jẹ̀ àtúnjọ wò. Ó wá dojú mẹ́sẹ̀jì ẹ̀ kó ọ̀rẹ́ rẹ̀ gangan tó fi voice note síta. Ó ní how do you spot a chameleon bó láti ẹ̀ sí mọ̀gà ṣekúṣẹyẹ? How could I have known a person who was close to me? Bó mo ti fẹ́ mọ̀ tó yẹ pé ẹni tó súnmọ́ mi gan bó ní í ṣe wá mọ̀. Whom I was playing a big sister role in her life. Ẹni tó jẹ́ wípé bí ẹ̀gbọ́n àdúgbò ni mo jẹ́ sí èyàn olóbìnrin. Bó mo ṣe wá fẹ́ mọ̀. Financially mo ń support ẹ̀. Emotionally tí ọba tún nǹkan kan bá tún dàrú fún un yóò tún fọ̀rọ̀ lọ mí. And spiritually kódà nípa tàdúà nípa kankan. Could betray my trust. Bó mo ṣe wá fẹ́ mọ̀ pé irú ẹni bẹ́ẹ̀ lè dà mí. Kò ṣeé ṣe. Someone who constantly tells me ẹ̀tọ́ gbogbo ìgbà ni máa ń ṣe fún mi pé mama you are a God sent to my life. Bí ìgbà tó Ọlọ́run rán yín sínú ayé mi ni. And you are the reason I am still believing in my marriage. Kódà ẹ̀yin ló jẹ́ kí n tún máa gbàgbọ́ nínú ìgbéyàwó mi tí máa ń sọ fún un bẹ́ẹ̀. Someone that lean on my shoulder when in pain. Ẹni tó jẹ́ pé èjìká mi báyìí ló gbórílé nígbà tó ń gan níṣòro ṣé mo wá lérò pé yóò dà mí. Ilé ayé. We cried and laughed together. Àrẹ́rìn àsunkún papọ̀. She tell me almost everything about her family and vented to me in anger severally about her marriage and even her sibling. Kódà ó tún máa ń sunkún sí mi nígbà tó bá níṣòro ń pa marriage àti pa àwọn àbúrò ẹ̀ gan. Ìyẹn Aládùkẹ́ wá ní may we never fall victim. Ọlọ́run ò ní jẹ́ kírú ẹ̀ kó ṣẹlẹ̀ sí wa pé ẹni tá a pè lọ́rẹ̀ẹ́ kó wá lọ jọ́ta fún wa. A lè gbọ́n tó ẹni tó ń sọ ni ó ní kò ṣeé ṣe ẹni tí ń sọ̀yàn ẹ̀yìn gbọ́n tó. We can't be wiser than someone who is planning you bringing you down. Kò ṣeé ṣe kéèyàn gbọ́n tó ẹni tó yẹ pé ojú tó ń fi ń wo ni pé láti jẹ́ kéèyàn wálẹ̀ tán pátápátá. I'm watching all your steps. Tó yẹ pé gbogbo ìgbésẹ̀ yín báyìí ló ń monitor.